Mo mọ̀ pé arínúròdì ni mí. Olùmọ̀ràn kan lèmi. Sorry, girl. Take it easy. Baby, no, Choco. Babe! Sorry. Again. Sorry. Okay. Welcome, guys. Yes. Okay. I want to be in the family name. So, kò sí nǹkan tí mi fẹ́ kẹ́ ṣe. Àwọn baby mi ni. Welcome, guys. How far báwo ni? Ṣó gbé ti set? Very. Okay. So, bẹ́ẹ̀ ṣe wà mí. Mo fẹ́ kí ẹ wá bá mi welcome baby mi. Anything tí ẹ bá ní lọ́wọ́ tó important sí ó ní mo fẹ́ kẹ́ lò kẹ́ bá mi fi welcome ẹ sí lónìí. Mo rò pé you understand me, right? That is it. Our family mi ti mi sọ rẹ̀. Kò sí kankan tí ó special sí mi nínú wọn. Ara wọn kan tí mo fẹ́ kó mọ̀ olórí ẹ̀. Ara ẹsẹ̀ kan táyé máa gbé wodò ká tó gbé gbogbo ara wọn lówó ẹ̀. Kò sí nǹkan tó sọ tí ó ṣe mí. So gbogbo tó wí pátápátá ó tọ́ ní gbogbo ẹ̀.